على آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، فالعياذ بالله سبحانه وتعالى. ليت يدعوك فهو الله سبحانه وتعالى الشيء صلاة فهو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين. النبي تيالون وباق بدي كو جاي كاتيانو فنبوبو أقبان لاي láàrin ìṣẹ́jú díẹ̀ kó tó di pé a kírun zuhur, la fẹ́ sáré ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ kékeré kan. Ọ̀rọ̀ ńlá ni pẹ̀lú ẹ̀rọ tí ọkùnrin yìí commit, àmásìkò kékeré la fẹ́ sáré lò láti fi yànnàná rẹ̀. Ẹ rí pé nígbà táwọn ọ̀rọ̀ kan lọ dáadáa, wọ́n máa ń tẹnu mọ́ gbólóhùn kan pé gbogbo àwọn tí wọ́n láwọn ń tẹ̀lé Kawumi yìí, ìpè ìmọ̀ olójú kan oníkíní òun ni wọ́n ń gbé káàkiri. Béèyàn bá kọ́ mọ̀ olójú kan, téèyàn kọ́ àbọ̀ ìmọ̀ tí ń ṣe ń dá àbọ̀ ìmọ̀ rẹ̀ lò fúnra ara rẹ̀, ṣe pé dọ́ràrú rẹ̀ la yata'adda, dọ́ràrú rẹ̀ lázìmù ni ó jẹ́, kò ní jẹ́ kò ní jẹ́ muta'addi. Àmọ́jọ́ tí yóò bá ti mọ̀ wọn ara rẹ̀, dọ́rọ̀rù ni ó di gíní muta'addi, yóò wá kò ní lázim. Tọ́ kí dọ́rọ̀rù ní tó wá istafhala kó tí tó intashara, ìdínú lè sí ọ̀rọ̀ ṣe gbọ́dọ̀ mọ́ tẹ̀lé. Ọkùnrin Olomi Okuta yìí, ọkùnrin balógun àwọn ilé tẹ̀kẹ́tẹ̀, ọkùnrin ebídé tí a gbé ń jọ ọ̀rọ̀ tó gún jajálà bí dáa nìkan, òun ló wọ́kọ́ fi gbé ta. Ẹni a máa ṣe ká mọ́ lọ́sẹ̀ látù mọ́, ẹ ká mọ́ ti sáwí mọ́, ká mọ́ fà tẹ̀síwá, ṣe káàkú ní àfẹ́ ọkú ọlọ́wọ̀ sì tí níjọ ọkú lórí ànù, àfẹ́ kálukú mọ̀nà náà ni. Gbogbo wa ọlọ́mọṣẹ́ àṣàlékún mọ̀nà fẹ́ nìkọ̀ọ̀kan wa. Ọ̀rọ̀ kan ní ìkànnà àwọn àlùfáà wa ọlọ́mọṣẹ́ àbá ń ṣe wọ́n lẹ́sùn lórí. Àwọn sẹ́ndì ọ̀rọ̀ kan sí mi lánàá tí Olomi Okuta yìí tó wí, balógun àwọn elétekéte àti dẹ̀dẹ̀wulẹ̀. Nígbà mo wá gbọ́rọ̀ náà, mo wá wo pé subhanallah, ila hadha al-hadd, ṣe dé lẹ́fù yìí náà láìmọ̀ kan àwọn ará bí tó bàbá sì sọ pé ìmọ̀ olójú kan lẹ́ ń gbé kí ẹni amóríwá kókú kí ni kó kọrùn. Ṣé kò wá jẹ́ pé mọ̀ olójú kan lẹ́ ń gbé kí báyìí nísìn? Ọwọ́ fẹ́ gbé mọ̀ olójú kan kí ní mujtama òtọ́ ọmọ páwọn tẹ́jòkó ti ọ̀rọ̀ ẹ̀kọ́ tí wọ́n ń bẹ láwọn àfáà súnnà tó máa pé lọ́sàn tí wọ́n lóru tí wọ́n káwọn ó sàmọ́ sí wá sí mọ́ sọ̀rọ̀ mọ́ ó láwọn àfáà súnnà ń ṣe. Ibẹ̀ náà lọ tí wá ń dàdà pa irọ́. Ìkan àwọn àfáà súnnà ọ̀nà wá rí pé ìwọ ni a rè é, ìwọ yìí lọ ráyè tiẹ̀ wọ́n náà gbọ́, mo gbọ́ tán mo ní ya subhanallah. Èmi náà wá òkú dá ńgbà bá sí àwọn ọmọ wa dùn kan tán ká tó mọ tẹ̀síwájú lé ní ká sáré ní fásílà díẹ̀, fásílà òun la fẹ́ fi fún lé sí ọ̀rọ̀ yìí. Kí ló ṣẹlẹ̀? Ó kọ́kọ́ ṣe tàṣílù bú kan, ọ̀rọ̀ bú kan ló kọ́kọ́ gbélẹ̀. Ọ̀rọ̀ bú ń sẹ́sìn káwọn àfáà súnnà máa ń sọ kíní kan, wọ́n láwọn onífẹ̀ẹ́ inú wọ́n ti kọ́kọ́ di àdí ọkàn, wọ́n wá máa wá ẹ̀rí wo ní ó ṣe kíní ni ó sọ̀pọ̀tì ẹ̀rí ìsọkúsọ táwọn sọ. Ó ti kọ́kọ́ gbé ìpìlẹ̀ bú kalẹ̀, tàṣílùn sayyi, tàṣílùn hadam, tàṣílù tó lè wú gbogbo tí ẹ̀rí àmúwá. Ìgbó gbélẹ̀ tán, ǹjẹ́ kó wá mẹ́rin wá fún tàṣílù rẹ̀, ló bá tún takhabbata ashwa, ló bá tún kẹsẹ̀ bọ́sẹ̀, ló wá lọ rí mẹ́rin kẹrì wá. Ǹjẹ́ kí ni tàṣílù yàtọ̀ sí kí ni ìpìlẹ̀ ọ̀rọ̀ tó gbélẹ̀? Ó gbé ìpìlẹ̀ ọ̀rọ̀ lẹ̀ pé bá Nábì bá sọ̀rọ̀ a lè dánú, àmọ́ lọ́n nìkan ni tó bá sọ̀rọ̀ lágbọ́rọ̀ sí kí ni ọ̀rọ̀ rẹ̀ gangan náà nù. Ipe in tó bá jẹ́ pọ́rọ̀ Ànábì tó yẹ pé ńgbà tí ó rinlẹ̀ àtọ̀dọ̀ Ànábì ló ti rinlẹ̀, kò rinlẹ̀ pẹ̀lú Al-Qur'ani tápè lọ́rọ̀ Ọlọ́run, irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ a lè ṣe kí ni gbogbo àwọ̀ a lè dánú. La hawla wala quwwata illa billah. Àtàrà bẹ́ẹ̀ ìsìn pẹ́ntì Ànábì ló nífẹ̀ẹ́ ẹnu fún wa pẹ̀lú tó sọ yìí.
ọlọ́mọṣá làwá o kókó wáyọ́ o kálukú náà bá rálà yọ̀rọ̀ rẹ̀ ẹ̀rí túmọ̀ tí ń sọ. Olómi Òkúta Jagunmọ́lú àwọn dẹ̀dẹ̀wù rẹ̀ àtàwọn elétekéte tó rò ní balógun wọn nísìnyí nígbà tí ó wá gbọ́rọ̀ yìí kalẹ̀ ó ní àwọn tó bá ṣe pé súnà ni àwọn tó bá ṣe pọ́rọ̀ ànábì ni tí è ṣe yìí tó ń pè ní fardu tí è ṣe fardu bí a ká bá gbé báhùn torí àìgbàgbọ́yé fardu làwọn fi ń ṣòǹpinya lọ́nà tó ń gbà ṣòǹpinya rẹ̀ ó ní tó bá jẹ́ pé súnà ọ̀rọ̀ ànábì èèyàn lè dànù èèyàn sì lè má lò ó nítorí pé súnà ni nítorí pọ́rọ̀ ànábì ni pọ́rọ̀ tá a gbọ́dọ̀ tako ó náà lọ́rọ̀ Ọlọ́run tàṣílù rẹ̀ lé wa hadha ta'silun haddam min aswa'i wa ashna'i ta'silat ala wajhi al-ard wa fi sahati al-ilm wa tullab al-ilm nínú pé èèyàn wá gbé pìlẹ̀ ọ̀rọ̀ tó burú já ìjúlẹ̀ òun ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí kíyàn lọ́rọ̀ ànábì a lè dánú ọ̀rọ̀ Ọlọ́run nìkan la lè dánú subhanallah kí láwọn kèfèrí wá ń torí ẹ̀mọ́ bá ànábì jà ọ̀rọ̀ yìí aburú tí ń bẹ ń bí ọ̀rọ̀ yìí ẹ ń bá sọrú ẹ̀ táwọn èèyàn bá sì gbà lọ́wọ́ rẹ̀ ó ti wó ìsìláàmù látòkèdélẹ̀ torí pé ìsìláàmù wa ta wí èyí tó jẹ́ alùkùránì ní tó fi nílẹ̀ ń bẹ èyí tó ṣe pé bẹ́ẹ̀ bá wà nú alùkùránì ẹ̀ ní rí àfinọ́rọ̀ ànábì nìkan ẹ̀ sì gbọ́dọ̀ dánù nù ṣẹ̀ríà ẹni bá dánù olúwa rẹ̀ sórí ibú torí pé túmọ̀ ń tọ́ ń wí ni pé èèyàn lè kírun kó sì rùkú kó má wí nǹkan kan èyàn lè kírun kó sì dórí ìdúró kó má ké Fátíhà èyàn lè dórí ìforíkanlẹ̀ kó sì má wí nǹkankan èyàn lè ṣàtáyá ó bá sì dórí àtáyá ni ó kàn gbẹnu ẹ̀dákẹ́ náà ní ọba ní kí ló dé ìbá nàbì ló mú wá wọ́n sì sọ pa lè takóńtà nàbì bá mú wá jẹ̀mọ́ in tí ó bàjẹ́ nù òun pọ̀ in tí ó bàjẹ́ nù àwẹ̀ ó pọ̀ in tí ó bàjẹ́ nù zàkà ó pọ̀ in tí ó bàjẹ́ nù hajj ó pọ̀ in tí ó bàjẹ́ nù ìsìlámù ó pọ̀ ayẹpẹ́ ń bá wulẹ̀ má wulẹ̀ pẹ́ràn kó mọ́nu wọ́n bá ti wùyàn bẹ́ẹ̀ ayẹ́kẹ́gbókù bá kú a lè mọ́ wẹ̀ fún un a bá ní kí ló dé a ní torí àyà Al-Qur'ani tó ní a mọ́ wẹ̀ fókù ayẹ́kẹ́gbókù bá kú a lè mọ́ kínú sí lára nù a sì gbókù mùsùlùmí bẹ́ẹ̀ náà a sì lọ lè sín bẹ́ẹ̀ lódindi a bá ní kí ló dé àyà Al-Qur'ani tó sọ ìkìlẹ̀ bú ní ìpìlẹ̀ yìí àgbákò ọ̀rọ̀ ni ṣe wá rí gbogbo ọ̀ràn tó bá ti wá ń wírù wíkú yìí báyìí nínú tán wá máa ń ṣe ni pé yóò ti wíkú yìí wo yóò wá kí lòun ó fi sọ̀pọ́tì rẹ̀ ibi eléyìí tí wọ́n ń wá tí ó fi sọ̀pọ́tì rẹ̀ fatakhabbatọ̀ takhabbutọ̀ àṣùwà ibẹ̀ ló ti wá kẹsẹ̀ bọ́sẹ̀ ó fẹ́ kan wá dá orí gbogbo ẹ̀ lójúrú bó ló ti rí jàmá. hadith anabuwa Muhammad sallallahu alaihi wasallam hadith Abdullahi ibn Umar tí ń bẹnu Sahih Bukhari tá nàbí sọ fáwọn sọ̀hábà pé la yusalliyanna ahadun al-asra illa fi Bani Qurayza anábìlẹ̀ nìkan kan nú yóò gbọ́dọ̀ kírun àlásàrì àfi lọ́dọ̀ àwọn Banu Qurayza hadithi yìí Olómi Òkúta ló wá fẹ́ lò òun ló fẹ́ lò la hawla wala quwwata illa billah ó ní Jaqmal kì í fẹ́ lò hadithi ló fẹ́ lò láti lè fi establish àdápa irọ́ tó pamọ́ ìmọ̀ àdápa irọ́ tó pamọ́ àwọn Sohaba àdápa irọ́ tó pamọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ǹjẹ́ bó ló lò ń bẹ́ ó nígbà àwọn Sohaba wá ń lọ lọ́nà bó sì ti wà ní hadithi ní tí ń wí ń bọ̀ wọn alásàrì wá tó bá wọn láàrin ọ̀nà ńgbà Ànábì ní ẹ gbọ́dọ̀ kírun alásàrì àfi lọ́dọ̀ àwọn Banu Qurayza wọn wá tí ìdọ́dọ̀ àwọn Banu Qurayza asri wá tó ìgbà àsìkò orun asri tó àwọn Sohaba bá pín méjì àwọn kan ní àsìkò orun títú ẹjá dúró kírun o àwọn kan ní ó yá láwọn kan bá ní àwọn ò ní kírun torí pé ń tà Nábì sọ ni pé ẹnìkan kan ò gbọdọ̀ kírun àlásàrì àfi lọ́dọ̀ àwọn Banu gbólóhùn kan wá ń bẹ táwọn tán láwọn ó kírun wọ́yí àwọn kan wá ní bal nusalli àwọn ó kírun o lam yurid minna dhalika kọ́lámù dábà kọ́lámù tẹ́ fi ń kọ́ sójú bọ́ọ̀dù lam yurid minna kíláàsì ó yá kí á mi fọ́ọ̀rẹ̀ lam yurid minna dhalika ibi tí Jaqmal mi tó fẹ́ lónù ibi tí Jaqmal àwọn dẹ̀dẹ̀wò rẹ̀ mi tó bá ṣe kí ni ibi ó fẹ́ lónù o lam yurid minna dhalika jàmá mùsùlùmí ẹ dákun
alólójú kan ní ma wọn akagiri borí bí kíní bí fánú yíbò lam yurid minna dhalika lam yuridi inú lárúbáwá ibi wàhálà wà gangan ni lam yuridi ibi ọ̀rọ̀ ti dàrú rẹ̀ o tí ti ń parọ́ báwọn sọ̀hábà radwanullahi alayhim ìgbà tó ń wo tú lam yuridi minna dhalika ó kọ́kọ́ pèpè tán ó bá tutùkutù ẹ̀wọ̀n ní ẹni tí ó bá jogun kógun yóò ṣe kíni yóò pàtàkì tàn ìgbà tó ń wo pé òun ò pé ní lam yurid òun ní lam yarid lam yarid minna dhalika bó ti pè tí ẹnu o ìpèkúpè tó pè yìí ìran ọmọ kéwùkùn ní fẹ́ pẹ̀lú ọ̀rọ̀ báyìí kó mọ́ tètè mọ̀ pé òun ti ń yẹ̀yẹ́ torí pé kò gbọdọ̀ jẹ́ lam yarid minna dhalika níbẹ̀ òun síyákùl kàlámù ò ní gbà á síbákùl kàlámù ò ní gbà á líyákùl kàlámù ò ní gbà á ó dí mẹ́nu wọn kí lákọ́kọ́ síbákùl kàlámù síyákùl kàlámù líyákùl kàlámù gbogbo ò ní gbà á láyè kọ́ ríbi túwọ́ ọ̀rọ̀ yìí àmọ́ ń gbò ṣe pé ó ti gbé pìlẹ̀ bú kalẹ̀ ìpìlẹ̀ bú ọkùnkó wá gbogbo ọ̀nà tí ó fi wọlé àmọ́ ọ̀ lè rí irọ́ pamọ́ lẹ́yìn gbogbo orin báwọn irọ́ pípa lẹ́yìn báyìí ó ti domi pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run kò sáyè fún mọ́ kò sí kíni jama kò sáyè rẹ̀ tọ́ àkọ́kọ́ nù ọ̀rọ̀ yìí ló wá lò páwọn sọ̀hábà ńgbà tí ó wà tú lam yarid minna dhalika níbi ọ̀rọ̀ nù ó tún wá fẹ́ tún ló jẹ́ pé ipò kọ́kọ́ tiẹ̀ pé báwọn náà kò wọ́kọ́ bá gbọ́n táwí òní lọ ó wá pèpèkúpè tán ó fagídí pé ó tún wá fẹ́ fi agídí tú ló bá ní lam yarid minna dhalika ọ̀pọ̀ àwọn sọ̀hábà sọ pé anábì tó ní a gbọ́dọ̀ kírun àfi lọ́dọ̀ àwọn Banu Qurayza kò mẹ́rin wá o kò má yá lùkùránì wá ọ̀dọ̀ ara rẹ̀ ló ti ṣe kíni ló ti sọ áyá lùkùránì kọ́ ló sọ bẹ́ẹ̀ fún áyá lùkùránì ò dẹ̀ sọ kalẹ̀ lórí bẹ́ẹ̀ àbí kíni àfà èyí tí ànábì wíhun áyá ò sọ̀kalẹ̀ fún bó ti wí náà nù ó ní èyí tá ànábì wíhun pàṣọ wá bá sọ bẹ́ẹ̀ pé èyí tá ànábì wíhun áyá ò sọ̀kalẹ̀ fún òpùrọ́ ni ọ́ irọ́ lọ pa pẹ̀lú pọ̀ tukódà káwọn kọ́ bọ́ gbé sí lam yarid minna dhalika torí wọ́n sọ pé lam yarid minallahi dhalika lam yarid minna látọ̀dọ̀ tiwa kò wá bẹ́ẹ̀ àtọ̀dọ̀ àwọn sàábé láyà Al-Qur'ani tí ń sọ̀kalẹ̀ ni kálá kọ́kọ́ fọ́ bẹ́ẹ̀ tí ẹ̀ ìpèkúpè tó pẹ̀lú o pé lam yarid minna dhalika ànímọ̀ olójú kan ìmọ̀ sí àbọ̀ ìmọ̀ kódà kò tó àbọ̀ kò tó ushuru a'shar torí yẹ kí ilé yìí ọgbọ́ ipò pé lẹ́nu lásán ọjọ́ kí mo pè yìí àbọ́ngbà tí ó sí nǹkan lẹ̀ tí wọ́n pẹ́ ní bá lájì ara ní tí nǹkan mímọ̀ yóò wọ́n pé nǹkan ti ṣẹlẹ̀ àkọ́kọ́ nù eléyìí ló fi wá gbégbégbé ní wọlé ibà wọn Sàhábà wá sọ wọn wá ń sọ bẹ́ẹ̀ ẹwọ́rú àbùkù tí fi ń kà wọn Sàhábà tànàbì ẹwọ́rú irọ́ tó pamọ́ ìmọ̀ torí irọ́ tóun sì fẹ́ kóun ti parọ́ pé yẹn lè takò ọ̀rọ̀ ànábì ó wá fẹ́ wo pòun gbọdọ̀ lọ máwọn sàábé tó ṣerú ẹ̀ wárí ló bá parọ́ ìmáwọn sàábé báwọn sàábé wá ń sọ bẹ́ẹ̀ pé tún bá ń pe bó ti wí. èyí tá ànábì wíhun áyá ò sọ̀kalẹ̀ fún. èyí tá ànábì wíhun áyá ò sọ̀kalẹ̀ fún báwọn sàábà wá dá ọ̀rọ̀ nínú ó wá ní in tó fi lè gba àwọn sàhábà láyè kan dọ̀rọ̀ nínú àwọn súnà míì àwọn súnà tó bá jẹ́ pọ́rọ̀ ànábì náà àwọn lè ṣe kí ni la hawla wala quwwata illa billah ọlọ́run ó bá wa fọ̀nà mọ́ o ọlọ́run ó bá wa fọ̀nà mọ́ àmọ́ ìwọ náà kọ́ jàmáà mùsùlùmí ṣẹwárí tó pè yí ìpèkúpè ló pé in ti ń bẹnu kí ó ní pé lam yurid minna dhalika ǹjẹ́ àbọ̀ túnmọ̀ lam yurid ẹjẹ́ àkọ́kọ́ ti ẹ̀fọ́ owó ẹni ẹ̀ ṣe rí fíìlì méjèèjì yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ìpìlẹ̀ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ìtumọ̀ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ṣe rí lam yurid minna ìpìlẹ̀ tí ẹ̀dí máa dí àrọ́ọ̀dà ìbọ́ ẹ̀yin ọmọ kí ni túnmọ̀ àrọ́ọ̀dà ó gbèrò lam yarid jama musulumi ìpìlẹ̀ tí ẹ̀ wárọ̀dà ìgbọ́ wárọ̀dà àrọ́dà ó gbèrò wárọ̀dà nǹkan wá àrọ́dà ó gbèrò wárọ̀dà nǹkan wá a mọ́ ní mùdọ́rí tán bá kọ́lẹ̀ tán tí ìwọ yóò ṣe gíní yóò jọra wọn ṣe pé àrọ́dà
tí lámù yìí tó bá ti lè wọlé tó àrọ́dà ní mọ̀dọ́rì ó yẹ kó jẹ́ yuridu nípìlẹ̀ àmọ́ pẹ̀lú lámù kí ni yóò wá di lámù yurid eléyìí náà wàrọ́dà tó náà bá di máka yìí náà ni ò kọ́ dáadáa yìí eléyìí náà tí í ṣe wàrọ́dà tí lámù bá wọlé tó mọ̀dọ́rì tẹ̀ kí ni yóò di lámù yarid lámù àdá ṣùgbọ́n eléyìí ìyá ò tiẹ̀ ó gba fatiha eléyìí ìyá ò tiẹ̀ ó gba kí ni dọ́mà àmẹ́ni kíkéwú bá yé òun náà àwọn àlàyé yìí ó yé tọ́ sẹ́ni tó bá ipò bá wà pé bó ṣe wà ní kíkéwú bá yé tó ti wá tún ní lam yurid minna dhalika ìjọ́rọ̀ ni ó túmọ̀ sí ni pé ànábì ò gbà yí òun lérò fún wa o kéèké pé tó mìíní tó yẹ kó ṣẹlẹ̀ látọ̀dọ̀ wa ó ní pé ká mọ́ kírun àlásàrí o in tó mìíní kan wọn kò mìíní ká fi ìrun lẹ̀ ó kàn mìíní pé ká lè tètè débi à ń lọ ni kò mìíní pé kásìkò òrùn tó ká mọ́ ṣe kí ni in táwọn sábẹ́ ń sọnù àmọ́ àìmọ̀kan ibi tí mo ń gbé àwọn èèyàn dé rèé ṣe pé àìmọ̀kan yìí náà ló dá wàhálà alẹ́ ìjọsí lọ́dọ̀ ìtazarọ̀ tó fi di pé ìtazarọ̀ kí ní jẹ́ bẹ́ẹ̀ jàmádà ibi ká máa mọ̀ pìlẹ̀ ọ̀rọ̀ náà ni ẹ sì máa pariwo ẹ̀yin ló ní náhù ẹ máa pariwo ẹ̀yin ló ní sọ́rùfù òun náà ní ìsìn kí ní yí lẹ́pẹ̀ yìí báyìí kí ní tí yí lẹ́pẹ̀ yìí bí ìbá ṣe náhù àti sọ́rùfù tẹ́ ń claim torí pé ká ní náhù àti sọ́rùfù ọ̀hún ká ló bá yé eyín bí tí máa ń yé èèyàn ni gbogbo orú tí ń dàrú ìjọmọ́ ṣe yóò dàrú òní dàrú ọwá torí ẹ ọ sì dáadáa pa irọ́ mọ́ ìmọ̀ ọkọ̀kọ́ lọ gbé tà sílùú lẹ̀ tí ó bá ìmọ̀ lọ ipé yẹn lè takò tó bá jọ́rọ̀ tà nábì èyí ó gbọ́dọ̀ takò kankan ní ọ̀rọ̀ ànábì ọ̀rọ̀ ànábì yìí gbọ́dọ̀ takò then ọ̀rọ̀ ànábì lọ́lọ́run ti sọ fún inú Al-Qur'an pé wà máa yá ń tí kú tí bá ti ń sọ̀rọ̀ ẹ̀sìn yá ànábì ò ní sọ̀rọ̀ fẹ́nu o in huwa illa wahyun yuha wá yìí là ànábì ń tẹ̀lé ẹ mọ̀ pa mọ́ pẹ́ǹtì ànábì ló nífẹ̀ẹ́ nú fún wa ọwá láwọn Sohaba ń sọ pé ànábì kúrò ló ti wíṣẹ́ èyí tí ànábì wíhun ááyá ò sọ̀kalẹ̀ èyí tí ànábì wíhun ááyá ò sọ̀kalẹ̀ lórí ẹ̀ wá sọ àwọn Sohaba di pé in tí ànábì bá ké fún wọn pẹ̀lú ááyá nìkan náà mọ́ ń gbà inna lillahi wa inna ilayhi raji'un in tó bá ké fún wọn lọ́rọ̀ tó mọ̀ pé ànábì fi sọ ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn wọn gbọ́dọ̀ gbá ní in tó bá ti ń jọmọ́rọ̀ ẹ̀sìn in tó bá jọmọ́rọ̀ lé ayé tọ̀ oníkálukú ò pé ànábì fún wa mọ̀ràn lọ́rọ̀ lé ayé ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ yìí jẹmọ́ ọ̀kanu àdápa irọ́ kanu àbòsí fún mọ̀kanu ẹwàjá wo ìpìlẹ̀ Ìsìláàmù níjọ́ ànábì tí ń bẹ Mẹ́kà àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní fún bí oṣù bí 16 to 17 months níbo lànábì ń dájú kọ Baitul Maqdis Baitul Maqdis ìdá ànábì ń dájú kọ yí ibẹ̀ lọ́rán ìyẹn jọ náà ìjà àyà Kùránì sọ̀kalẹ̀ lórí ẹ̀ àyà Kùránì ó sọ̀kalẹ̀ lórí ẹ̀ ẹnu ànábì làwọn Sohaba ti gbọ́ wọn dánú wọn parọ́ mọ́ ìmàmá àkọ́kọ́ nínú èsì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn ọ̀rọ̀ pọ̀ ń bẹ àmọ́ ànílé mú gbogbo ẹ̀ mẹ́ta pé náà mo fẹ́ yanjú ẹlẹ́ẹ̀kejì ó tún wá sọ kan ó ní ìkan fárúdù ìkan súnnà ìkan ó ṣàṣọgbẹ̀ ní tí mo sábẹ̀ yanjú ni mustahabu ó wá ní tẹ́ ń pè ní mustahabu ní táwọn àfáàfẹ́ ó wá nítọ́ ẹnìkan wá sọ̀rọ̀ àsàlátù kan wá jọ sọ̀rọ̀ àsàlátù wá ní tó bá jẹ́ bẹ́ẹ̀ pé táwọn àfáàfẹ́ ní mustahabu àfáà lèmi náà èmi náà fẹ́ ká mọ́ ṣàsàlátù ara láburú tà ń sọnù mo fàsàlátù kún inna lillahi wa inna ilayhi raji'un àní ìpìlẹ̀ mọ̀ tó bá ti ń dàrú àhálà tí ó mọ̀ dálẹ̀ rí gbogbo ọmọ kéwú náà tí wọ́n ti tú mustahabu fún lé kéwú pé ní táwọn àfáàfẹ́ kò lálàáfíà bẹ́ o ní táwọn àfáàfẹ́ kọ́ o ìtẹ́sìn fẹ́ náà ni àmọ́ tí ó lábọ̀ wá lọ́rùn ìtàn pè ní mustahabu o náà ní ìtàn pè ní sunna ọgbọ̀ ọ́dí tí wọ́n pè ń gbà mí pé sunnatun mustahabba láàrùn ó kọjí sunna ń jẹ́ lọ́dọ̀ àwọn fuqaha tí wọ́n pín ahkam àtàwọn usuliyun wọ́n pè ní sunna wọ́n pè ní mandub wọ́n pè ní mustahab amọ́gbà tí mọ̀ ò bá yanjú lọ́dọ̀ tí ìwọ wá ń tún mustahabu sí táwọn àfáà fẹ́ kí làwọn àfáà ò fẹ́ àwọn àfáà ò gbọ́dọ̀ fẹ́ nǹkan kan ní ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run Ọba lọ́wọ́ gbogbo masadiru tashri' kò sí táwọn àfáà fẹ́ nú ẹ̀ kí àwọn làwọn àfáà
mọ́ ibi tá ẹ̀sìn wá ti máa ń wá àti inú al-Qur'an tá a bá ti inú al-Qur'an ó di ní súnnà ọ̀rọ̀ Ànábì wa Muhammad bá a bá ti rí ìbò láàmọ̀ wá sí ma ajma'a alayhi ahlul ilm in tí wọ́n panu pọ̀ lé lórí in tí wọ́n sì panu pọ̀ lé lórí náà jẹ́ ìdẹjọ́ yí ọ dáadáa o in tí wọ́n panu pọ̀ lé lórí látòrí àwọn Sohaba ní àtàwọn tó wá lẹ́yìn wọn ni yóò nǹkan méjì ni imma an yan'aqida an-nas imma pé ìjìmáù yẹn ijma'un mun'aqidun an-nas ìjìmáù tán panu pọ̀ lé lórí pẹ̀lú pé wọ́n ti rí ẹ̀rí rẹ̀ mú wá àbí ìjìmáù yẹn wọ́n panu pọ̀ lé lórí an qiyas náà sì rẹ̀ asluhu kíni ad-dalil so kò sáyè páwọn àfáà máa pé àwọn àfáà yóò wá di pé kálukú àfáà ní yóò fi sọ lọ́rọ̀ tí wọ́n náà wí wá nítọ̀ èmi náà fa sàlátù kún àfáà lèmi náà tèmi náà fẹ́ náà nù àá so ìwọ́n náà kàn dé ni wọ́n ló láàfáà níwọ́n náà sí ń pín omi òkúta fáwọn èèyàn ẹ wá sọ ẹ̀sìn Ọlọ́run bá dín tó ní kálukú lè mọ́ dá sí bó ṣe wù ó dà kíyèsí mélòó báwọn méjì ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọ̀rọ̀kọrọ̀ àti ọ̀rọ̀ ránwọ̀nránwọ̀ ó wá lẹ́nìkan kírun pé wá lẹ́nìkan wá ní wá ṣe kámọ̀ pẹ́ni wá nítorí pé kó ṣe kámọ̀ bóyá ní kò nírun àbí nǹkan kan pún wá kò tí ẹ̀ ṣàlàyé bóyá sí wọ́n ti ṣe kámọ̀ mọ́ṣáláṣí ní tẹ́lẹ̀ àbí wọ́n ti ṣe kámọ̀ ní mọ́ṣáláṣí ní tẹ́lẹ̀ kádà ṣe kámọ̀ tẹ́lẹ̀ ní ọ̀rọ̀ tó ní ìtumọ̀ ní tó pé àbá fún ọ lẹ́rìí àbẹ́ pẹ̀lú tó ṣe yà ní fún ọ lẹ́rìí àmọ́ abẹ́ sọ fún ọ pé ọ̀rọ̀ ibi tó lè gbé kanú mọ̀ ó wà àmọ́ torí ipá láìmọ̀ kan tán jẹ́ ó bá tún gbàbòmí lọ nígbà tí ó mẹ́rin wa ló bá ara pìlẹ̀ kó sọ pé yẹn lè takun tá Ànábì bá mú wa ni o ó bá ní òun gbà pé kò so gbọ́rọ̀ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé torí pé ìrun pípé àti kọ́mọ̀ ṣíṣe àtọ̀dọ̀ àwọn Sohaba ló ti wá pé kìí sọ Ànábì pé àwọn sàábé náà mú wá ńgbà tán wá mú wá l'Ànábì náà wá wò pé òkè nǹkan tó dáa làwọn sàábé ṣe kí ni ò ní wọ́n mú wá ọ̀rọ̀kọ̀rọ̀ àgbákò ọ̀rọ̀ fẹ́ inú ọ̀rọ̀ bú ara àìmọ̀kan ni sọ́rí ìjọ sọ ni pé ìpìlẹ̀ ìkọ́màtì ìpìlẹ̀ irun pípé ìpìlẹ̀ gíní o ìjọ sọ ní o ibi Abdullahi ibn Zayd tó jẹ́ náà sọ̀hábí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ló sùn ló lálàá náà kọ ní irun pípé ló wá gbé wá sọ́dọ̀ Ànábì sọ wá níbi tá ìmọ̀kan rẹ̀ wá parí sí ọ nímọ̀ lọ́dọ̀ àwọn sọ̀hábà ló ti wá mọ́ sọ́rí tó fi lè má Ànábì ti lọ́wọ́ sí iye òun náà ń pè ní sunnatun taqririyya kí mo pè jàmá ìyíò ni sunnatun taqririyya tó ọ̀tọ̀ ni sunnatun qawliyya Ànábì sọ yìí lẹ́nu ọ̀tọ̀ ni sunnatun fi'liyya Ànábì ṣe ìkẹta wá ní taqririyya èyí tí wọ́n ṣe lọ́jọ́ Ànábì tá Ànábì dẹ̀ fún pásmáàkì kẹmọ́ gbá lọ sórí pé pásmáàkì Ànábì òun gangan ló sọ ọ́ dẹ̀sìn kìí ṣe ẹni tí kò ṣe ẹni ó ṣe mọ́ ẹni ó ṣe ìwẹ̀ ní rí òun mọ́ ayẹ́kànmọ́rí ló ní sábà bí pé òun ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lọ́dọ̀ rẹ̀ Ànábì sì fún nǹkan lè ní kíní ní passmark so wọ́n ìyẹn gbọ́bọ́ ti pèrún fún yẹn lójú àlá ká ní pé òun gangan ló ti dẹ̀ sí ní èbí wọ́n ti máa pè lọ́jọ́ náà ó yẹ̀ṣẹ̀ wá gbé wá ọ̀dọ̀ Ànábì kí sì ló fà wọ́n dámọ̀ràn náà ni pé kí làá fi máa pera wa pásìkò òun ti tó ìmọ̀ràn tí ń bọ̀ náà nu ẹ̀wọ̀n yẹn múra wá múra lòun sùn ló lálàá ó dọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam alájímọ̀ láre eléyìí ń tá àmà lò náà rí ó sì dẹ̀sì lájọ́ náà èyí ò ti di taqrir sọ́rí ta bá ń sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà Islam bá ló Kùránì ó ṣe sọ̀rọ̀ tá àgbọ́dọ̀ takò ìntọ́ Nábì bá sọ náà àgbọ́dọ̀ ṣe kí ni jẹ́mọ́ àgbọ́dọ̀ takò ẹ̀sìn ní àìmọ̀kan ibi ẹ̀fà ìmọ̀kan balẹ̀ Yorùbá ìjẹ́dé ó ṣe kí ni ó tó gẹ́ àbí ó tó gẹ́ àìmọ̀ká ìmọ̀ olójúkan tó bá yín débi ìtázarọ̀ tẹ́ ọkọ̀ tú pé ìtázarọ̀ ó túbọ̀ tí ní nítorí pé ẹ ti rí záyù àti rọ̀ tó nílé túbọ̀ tí ní tí jámù rẹ̀ ó mọ̀ jẹ́ àzírọ̀r torí pé ti rí yíò ẹwà rò bí gbogbo ìtázarọ̀ náà ó túbọ̀ tí ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n kó bò yí tán ẹ sọ́ di ìtázarọ̀ jàmọ́dà sọ́ di gbígbẹ́ pé láìmọ̀ká iṣẹ́ àwọn kẹsẹ̀bọ̀sẹ̀ the same mistake ni wọ́n náà ṣe yìí ó wà ní ọ̀rọ̀ ìtàwọn sọ wá bá sọ ní pé lam yurid minna dhalik ìwọ́ pé ìpèkúpè onílàmì yàrìd mí náà dáàlì ọtún wá tútùkútù ìjọ tún gan kò bá ń tọ́ pè gẹ́lẹ́nu làmì yàrìd mí náà dáàlì ká ọlọ́run ọba ọ̀rọ̀bó ló ti wí ayó sọ̀kalẹ̀ fún ẹ̀dá kí ló kan mọ́rọ̀ ọlọ́run làmì yàrìd mí náà dáàlì ká káti ẹ̀ lọ fi dáàlì ká ṣe fáìlì fún làmì yàrìd mí náà kọ́ bó lọ ti fẹ́ ṣe yìí o an tó bọ́ sí wẹ́sí ọ̀rọ̀ ni òkan bá àníkílá ní òbá lẹ́ẹ̀kan síyákùl kalam
kò bá sì bá kùlì kàlámù lọ kò bá ní yákùlì kàlámù lọ ọkàn sọ̀rọ̀ sí yákùlì kàlámì kò fàyè gbá kọ́ túbẹ́ libákùlì kàlámì kò gbá kọ́kọ́ liyákùlì kàlámì kò gbá ìgbá kọ́ túbẹ́ sí yákùlì kàlámì kò fàyè gbá kọ́ kódà libákùlì kàlámì kò fàyè gbá kọ́ túbẹ́ kí wá lọ bó lọ tí wá tó jùkútù àbáṣì wí nìsín ọdí ṣe kẹ́kú ní ṣe kẹ́kú àfàìmọ́ kọ́ mọ́ tó padà kẹ́kú ní ìdáwà wí nìsín tó dá àìmọ̀kan kọ́ọ̀lìs nílé ìtọ́bí nílẹ̀ yìí ó wá fà ìmọ̀kan tí ó wá fi takọ̀rọ̀ annabuwa Muhammad sallallahu alaihi wasallam ó wá lọ́rọ̀ annabi èyàn lè dánú àfàlùkọ́rẹ́ nìkan lágbọ́dọ̀ dánú ọ̀rọ̀ búrẹ́ tọ́lọ̀n bá ní ọgbọ́rọ̀ yọ́lọ̀ mọ́sàjọ́ lè túbá dákùn àyíwá bá mọ́ o káláwọn àgbékalẹ̀ mi kan bóyá ó padà discover torí ọgbọ́rọ̀ gbọ́lá yìí kan takò bóyá wá padà discover pé ìmọ̀ kan lọ́sọ̀ yìí lóòótọ́ bóyá àwọn àgbékalẹ̀ mi kan wá bí ọdún mẹ́jọ bí ọdún dídẹ́gbù kan mọ́ pín sọkúsọ lọ́sọ̀ o lérí yíò bí a ti máa gbé ọmọ lé mọ́ jù bóyá kọ́ mọ́ bínú torí ẹ̀ kọ́ lè mọ̀ pé ìtọ́ wí yìí àgbákò ní kọ́ tí wá kọ́kọ́ jẹ́ èyí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ takò torí rọ̀jáwù tí wá fún yín ní kẹ́ mọ̀ náà àwọn kan mọ́ fún yín lé sí ọ̀rọ̀ torí pàkànfẹ́ fún yín lé sí ọ̀rọ̀ a mọ́ ṣe rọ́dù fún yín torí rọ́dù a ń ṣe rọ́dù fún yín torí ìmọ̀ kẹ́yìn ó mọ̀ bẹ́ẹ̀ yóò bá sì mọ̀ àwọn tán tẹ̀lé yín kẹ́lì ìmọ̀ kan tẹ́ fi ń tẹ̀lé yín nígbà tí ń lọ lánàá mọ̀hádọ́rọ̀ kan lọ lánàá ìmọ̀ àtàwọn mọ́ta tó wáta yín gbọ́ àwọn irú ọ̀rọ̀ wòrè abẹ́rẹ́ ọba Allah subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa izzihi wa kulli ọlọ́mọsá sànù wálẹ̀ Yorùbá o ọlọ́mọ sànù wálẹ̀ Yorùbá o eléyìí nasiha mi wá rí gbogbo ẹ̀yin ọlọ́mọ kí ẹ̀yin tullabul ilm ẹ̀yin talamidul ilm oníkálukú ẹ̀dá kan múra sẹ́rí ìmọ̀ ń gbéyàn àmúyàn gbọdọ̀ wá kí mo yanjú sọrí tó bá lọ wá kí mọ̀ rí yanjú tí mọ̀ rẹ bá lọ gbé ọ débi ìmọ̀ tó bá fà ọ débi kan tó nímọ̀ tó kájú bẹ̀ ọ dẹni yẹyẹ o èyí ó sì dẹni àbùkù èyí ó sì dẹni yẹpẹrẹ torí pé ayékẹ́bi tó lọ dé ọ qualified débẹ̀ ló fi jẹ́ sí gbogbo ẹni tí ó bá wá ìmọ̀ kó wá ìmọ̀ náà kó yanjú gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lé kí ó lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́yin náà ń jà fáńtà gbogbo ẹ̀yin lé kí ó bomi náà ẹ̀dàkùn kéwú tẹ́ ẹ bá ń ké ẹjẹ́ ó yanjú torí irú àwọn ọjọ́ báyìí ẹwà dúró ẹ̀rọ ńlá lam yurid minna dhalika ó pe ní lam yarid minna dhalika aṣlù eléyìí àrọ́dà ló ti wáṣẹ́ eléyìí ńkọ́ wà rọ́dà ìtumọ̀ wọn sì yàtọ̀ tó dé ó yàtọ̀ àfáà bí sánmọ̀ sílẹ̀ ni àrọ́dà àti kíni wà rọ́dà kó tó jẹ́ ẹ̀tán mọ́ra wọn ó dàbí ìtazara àti jàmọ́dà náà ni kò tán mọ́ra wọn bẹ́ẹ̀ lélẹ̀ yìí náà nítorí wọn ń ṣe èèyàn ní pé ẹwà ṣe ẹkọ mi tàdúrú ẹrọ láńlá báwọn ẹwà fẹ́ fi gbá òdídí òdúdú ọ̀rọ̀ dànù wọn náà ìtúkùtù tẹ nísìn ọwọ́ fẹ́ fi wọ́ta dánù ọ̀rọ̀ ànábì ọwọ́ sọ ọ̀rọ̀ ànábì dín tí àkànlé dé tákàn òwe ìbá ànábì ló sọ ẹgbẹ́sẹ́gbẹ́ kan sánábì náà lọ́wọ́ sọdọ nífẹ̀ẹ́ ló báwọn ànábì náà lọ̀rọ̀ tó bá kàn sọ ọ̀rọ̀ tiẹ̀ ní ẹ̀dánù àfi tó bá fi tì sọ́dọ̀ Al-Qur'an olúwa mọ́sá sánú wa olúwa kó fún alágbóyọ́ ọ̀rọ̀ rẹ̀ olúwa mọ́sá fọ̀rọ̀ ọlọ́wọ́ báyé wa wasalli lahumma wasallim ala abdika rasulika Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh